Yínká wá sórí ẹ̀ pé ṣá àwọn èèyàn ń sọ̀rọ̀ látàyè, àwọn èèyàn ń sọ̀rọ̀ lọ́pọlọ, ìwọ ń sọ̀rọ̀ ọ̀dẹ̀ lẹ́nu. Ó ní ká lọ máa gbàdúrà fún koríko Nàìjíríà, kí ká máa gbàdúrà fún Nàìjíríà. Tẹ́ bá ti gba Jésù yín àgbààgbà jù, tẹ́ ti gbà lódì, tẹ́ pé àwọn ọmọ tó bá ń lọ chọ́ọ̀chì jù ọmọ wájú wàá yọ̀ ọ̀dẹ̀, wàá máa sọ̀rọ̀ ọ̀dẹ̀, ò níwọ̀n ipò tí ń ṣọ̀dẹ̀, wàá máa sọ̀rọ̀ ọ̀dẹ̀. If they go church all the time, wey be say you be this kind of person wey be say na church goer all the time, wàá máa ṣọ̀dẹ̀, ò ní mọ̀. Wàá máa ṣọ̀dẹ̀, wàá máa sọ̀rọ̀ ọ̀dẹ̀, ò ní mọ̀, wàá máa wà ọ̀dẹ̀ because àwọn ọ̀rọ̀ Bíbélì yẹn ó máa shock sínú brain ẹ. A máa jẹ́ kó máa misbehave ọyọ́ fúnra rẹ̀, ò ní mọ̀. Ṣé gbogbo àwọn nǹkan tó wà nínú Bíbélì lójú òótọ́ ni? Lólóṣì this girl tí ò lọ́pọlọ yìí, ó ní ká máa gbàdúrà fún koríko Nàìjíríà, ká máa gbàdúrà fún Nàìjíríà. So koríko Nàìjíríà ló máa lọ tú àwọn tí ó wà nínú ìgbèkùn sílẹ̀, nínú lọ́wọ́ àwọn bandits. Koríko Nàìjíríà ló máa lọ tú wọn sílẹ̀, àbí afẹ́fẹ́ Nàìjíríà tó ní ká máa gbàdúrà fún yẹn ló máa lọ tú wọn sílẹ̀. Láti ìgbà tí wọ́n ti dé ilé ayé, ìgbà wọn náà gbàdúrà fún Nàìjíríà rí. Prayer without action is nothing. Bíbélì sọ pé work and pray. The Bible you believe is not everything that is in that Bible that is real. I'm telling you. Bátẹ́ máa ṣe pípẹ́ kí n yá àgbẹ̀ máa ṣe pípẹ́ ilẹ̀ mọ Jésù jẹ́, máa ṣe pípẹ́ ilẹ̀ mọ tọ́jú, máa ṣe pípẹ́ ilẹ̀ ń gbàdúrà jù. O mórin gan kọ orí tó ń kọ ò mọ́ ń kọ ọ̀tẹ́ pé o lè kọrin kó máa off beat. Tó bá lọ́rọ̀ sọ dákẹ́ kó yé máa discourage àwọn tó ń lo platform láti fi change Nigeria to a better place. Àwọn èèyàn sọ̀rọ̀ nípa insecurity. Wọ́n sọ pé the president is working. Which work is he working? Which work? Which changes? What has he done that's changed the country to a better place? If you don't have anything to say, please silence and stop discouraging people. As a gospel artist, don't you tell lọ́pọlọ, o kàn fine lásán ni. O tell rò pé wà lọ́pọlọ ni, o lọ́pọlọ rárá. Tó ẹ̀yin èèyàn wa mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí arákùnrin yìí tí ó sọ sí arábìnrin tí a mọ̀ tó ń kọrin tí ó wá mọ̀ sí Yínká Aláṣeyọrí látàrí ọ̀rọ̀ tí arábìnrin yìí jáde láti wá sọ lórí ọ̀rọ̀ ìjọba ìpínlẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn wa, kí ni ohun tí ẹ lérò lórí ọ̀rọ̀ tí arákùnrin yìí sọ nínú fídíò tí ẹ ṣe wò tán yìí o? I swear to God Almighty, o lọ́pọlọ, ò ní brain. Ẹ máa ṣe pípẹ́ ti gba Jésù jẹ, máa ṣe pípẹ́ ilẹ̀ holy jù.